Aláròye máa wí o. Bí a kò bá lè lọ sílé lásìkò ọdún yìí, ààrẹ Tinubu ló fà á, àwọn aṣòfin. Pẹ̀lú bí olórí orílẹ̀-èdè yìí, ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe pàṣẹ pé kí wọ́n kó àwọn ọlọ́pàá kúrò lẹ́yìn àwọn olóṣèlú jàǹkàn-jàǹkàn lórílẹ̀-èdè yìí. Inú hílàhílo làwọn olóṣèlú orílẹ̀-èdè yìí wà báyìí, pàápàá jùlọ àwọn aṣòfin àgbà l'Àbújá, nítorí pé ọ̀pọ̀ nínú wọn ni wọn kò lè lọ sílé mọ́ nítorí tí ẹ̀rù ń bà wọ́n wípé káwọn agbébọn má bàa jí wọn gbé gẹ́gẹ́ bí wọ́n ṣe ń jí àwọn ará ìlú gbé káàkiri lásìkò yìí. Olórí ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà l'Àbújá, Sẹ́nitọ̀ Godswill Akpabio ló fi gbé bọnu lọ́jọ́ Ẹtì Friday, ọjọ́ 19 oṣù Kejìlá ọdún yìí, lásìkò tí ààrẹ Tinubu gbé ètò ìṣúná ọdún tó ń bọ̀ wá síwájú wọn wípé kí wọ́n bá òun buwọ́ lù ú kó lè dófin. Akpabio ní látìgbà tí wọ́n ti pàṣẹ pé kí wọ́n kó àwọn ọlọ́pàá kúrò lẹ́yìn àwọn olóṣèlú àtàwọn aṣòfin àgbà l'Àbújá, inú wa kò dùn. Àwọn aṣòfin sì ń bẹ ààrẹ Tinubu pé kó tú èrò rẹ̀ pa lórí ọ̀rọ̀ náà. Ọ̀pọ̀ nínú àwọn aṣòfin ni wọn kò lè lọ sílé mọ́ nítorí ẹ̀rù àwọn ajínigbé ń bà wọ́n. Ọ́fíìsì ni ọ̀pọ̀ wọn ń sùn báyìí. À ń rọ ààrẹ Tinubu pé kó tún èrò rẹ̀ pa lórí ọ̀rọ̀ náà kó tó bọ́ sórí fún wa. Bẹ́ẹ̀ ò bá gbàgbé, ọjọ́ 23 oṣù kọkànlá ọdún yìí ní ààrẹ Tinubu pàṣẹ fún ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè wa pé kó rí dájú wípé ó kó àwọn ọmọọṣẹ́ rẹ̀ gbogbo kúrò lẹ́yìn àwọn olóṣèlú jàǹkàn-jàǹkàn lórílẹ̀-èdè yìí. Ó ní kó dá wọn padà sẹ́nu iṣẹ́ ọlọ́pàá tíjọba gbà wọ́n fún kí wọ́n yéé ṣiṣẹ́ ọmọ ọ̀dọ̀ táwọn olóṣèlú ń lò wọ́n fún káàkiri. Ìgbésẹ̀ ààrẹ Tinubu yìí wáyé lẹ́yìn ìpàdé pàtàkì kan láàrin òun àtàwọn ọ̀gá elétò ààbò orílẹ̀-èdè yìí. Níbi ìpàdé pàtàkì náà ni wọ́n ti fẹnu kò pé níwọ̀n ìgbà tó jẹ́ wípé ìwọ̀nba làwọn ọlọ́pàá tó wà lẹ́nu iṣẹ́ lásìkò yìí, kí wọ́n dá àwọn tó ń tẹ̀lé àwọn olóṣèlú padà sẹ́nu iṣẹ́ láti kún àwọn tó ń ṣiṣẹ́ sin ìlú lọ́wọ́ kí wọ́n bá lè kápá àwọn agbébọn tí wọ́n ṣòro bí agbọ́n fáwọn ará ìlú. Ààrẹ ní bá a bá rí olóṣèlú kan tó nílò ìrànlọ́wọ́ ọlọ́pàá, kí tọ̀hún lọ bá ẹ̀ka àjọ Civil Defence, ìyẹn Nigeria Security and Civil Defence Corps (NSCDC) láti pèsè ààbò fún wọn. Látìgbà náà ni ààrẹ Tinubu ti pàṣẹ pé kí wọ́n kó àwọn ọlọ́pàá kúrò lẹ́yìn àwọn olóṣèlú wọ̀nyí làwọn kan ti ń faraya nítorí tí wọ́n gbàgbọ́ wípé inú ewu ńlá làwọn wà. Lára rẹ̀ ni ariwo tí olórí ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà l'Àbújá, Sẹ́nitọ̀ Godswill Akpabio ń pa láìpẹ́ yìí pé kí ààrẹ Tinubu dá àwọn ọlọ́pàá padà fún àwọn nítorí pé àwọn nílò ààbò ọlọ́pàá, pàápàá jùlọ lásìkò yìí tí nǹkan kò ṣẹnuure láàrin ìlú. Adéwálé Adéoyè ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròye Online TV.